ní ti Ṣubomi Balogun ọmọ Yorùbá Atata tó gbọ̀run lọ nínú gbogbo ayẹyẹ ìkẹyìn tí wọ́n ṣe fọ́túnba Ṣubomi Balogun èyí tó gbomijó lójú àwọn míì tó sì múnú àwọn míì dùn dé góńgó ní tìgbà tí wọ́n gbókùú bàbá náà dòlú iléeṣẹ́ ìfowópamọ́ FCMB First City Monument Bank. Àwọn èrò rẹpẹtẹ ti wá pàdé òkú ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn kì í ṣèrò lásán, àwọn òṣìṣẹ́ báǹkì náà ni wọ́n lé lẹ́gbẹ̀rún méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Ṣubomi Balogun kì í ṣolówó táwọn èèyàn ò gbórúkọ ẹ̀, ṣùgbọ́n yàtọ̀ kan wà nù tiẹ̀. Ìyẹn náà ni bó ṣe lówó ẹ̀ lọ́wọ́ tó dolówó ńlá àtàwọn tó fowó náà ṣe fúngbé ayé rere fún gbogbo àwọn tí wọ́n bá mọ̀ àtàwọn tí wọn ò mọ̀ pàápàá. Ìyanu kan wà nú ọ̀rọ̀ rẹ̀ o, ìyẹn náà làwọn ohun tó máa ń gbé ṣe. Ọmọ mùsùlùmí tààrà ni Ṣubomi Balogun. Ilé àwọn mùsùlùmí ni wọ́n ti bí i lójú méjèèjì, bẹ́ẹ̀ ni wọ́n sì fẹsẹ̀ lọ́nà kéwú. Ṣùgbọ́n kò pẹ́ rárá tó fi yí padà kúrò nú ẹ̀sìn táwọn òbí ẹ̀ ń ṣe yìí. Bẹ́ẹ̀ nígbà náà kò tí ì tọ́mọ tó yẹ kó kúrò lọ́nà táwọn òbí ẹ̀ bá fẹsẹ̀ rẹ̀ lé. Ó lóun kò ṣẹ̀sìn náà mọ́, ó ní kìrìsìtẹ́nì lòun fẹ́ ṣe. Wọ́n kọ́kọ́ bá a jà lórí ẹ̀, ńgbà tó yá wọ́n ní kí wọ́n fi í sílẹ̀, wọ́n lérè ló ń ṣe, tó bá yá ó máa padà wá. Ṣùgbọ́n kò padà, níbi táwọn èèyàn sì ti ń wò ó pé kí lọmọ náà fẹ́ dà lọ́la rèé. Ìjẹ̀bú Òde ló ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, lẹ́yìn náà ló sì lọ síléèwé Gbóbì College. Bó ti jáde ńbẹ̀ ló kọ́kọ́ ṣe tíṣà díẹ̀, níbẹ̀ ló sì bá lọ sílùú òyìnbó tó ti kàwé di lọ́ọ̀yà lọ́dún 1959. Ó padà wá sílé, ó sì dakọ̀wé ilé-ìgbìmọ̀ asòfin fún Western Region. Lẹ́yìn náà ló sì tún lọ ṣàkọ̀wé asòfin yìí náà fún ìjọba àpapọ̀. Ìgbà tí wọ́n fìbọn gbàjọba ní 1966 ló darapọ̀ mọ́ báǹkì NMIDB, báǹkì tó wà fáwọn tó dálé iṣẹ́ sílẹ̀ nìkan. Báǹkì yìí ló wà tó ti gbà wọ́n mọ̀ràn pé wọ́n lè dá báǹkì míì sílẹ̀, báǹkì tí ó jẹ́ táwọn olókoòwò lásán. Láwọn ọ̀gá NIDB yìí bá gbà sí lẹ́nu. Kódà wọ́n ní kó wá lọ sí Amẹ́ríkà kó lọ worú ètò bẹ́ẹ̀, kó sì kẹ́kọ̀ọ́ ńbẹ̀ dáadáa kó tó padà wálé. Ní Ṣubomi bá lọ sí Amẹ́ríkà, ó sì padà dé, ó wá dálé iṣẹ́ náà sílẹ̀ fún NIDB. Ohun tó wá yà lẹ́nu ni pé níṣe làwọn òyìnbó tí wọ́n jọ ní báǹkì náà àtijọba àpapọ̀ ní Ṣubomi Balogun ò lè ṣọ̀gá báǹkì yìí. Wọ́n ní lọ́ọ̀yà ní tẹ́lẹ̀, kò sì tí ì tó láti ṣolórí báǹkì báyìí. Ni wọ́n bá lọ mọ́mọ kékeré kan wá láti Amẹ́ríkà, ìyẹn ọmọ ọdún 22. Bẹ́ẹ̀ Ṣubomi Balogun ti pọ́mọ ọdún 42 ńgbà náà. Wọ́n ní kọ́mọ tó wá láti Amẹ́ríkà wá ṣọ̀gá fún un. Ní Ṣubomi bá yarí, ó ní bọ́wọ́ ò bá ṣe é san, kéèyàn kúkú káàrú. Ohun tó fàdá sílẹ̀ báǹkì tí wọ́n ń pè ní FCMB lónìí nìyẹn o. Ṣubomi Balogun lẹni àkọ́kọ́ ní Nàìjíríà tó dá báǹkì sílẹ̀ tí kì í ṣe páwọn olókoòwò látìlú òyìnbó nípìn bẹ́ẹ̀, tíjọba Nàìjíríà náà ó sì ní ìpín kankan níbẹ̀. Báǹkì aládàáni pọ́nbélé àkọ́kọ́ ńlẹ̀ wa ni. Látìgbà tó ti dá báǹkì náà sílẹ̀ ní 1979 ló ti ń gbòòrò. Tọ́pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti ṣiṣẹ́ ńbẹ̀, tí wọ́n tún wà ńbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ báyìí. Táwọn míì sì ti báǹkì náà lọ ṣe gómìnà, táwọn míì ti dàṣòfin, tí wọ́n sì ṣoríire lóríṣiríṣi. Ẹni tó bá dárú iléeṣẹ́ ńlá báyìí sílẹ̀, ọ̀kan nú àwọn ẹni àpọ́nlé ni. Iléeṣẹ́ tó ti fẹsẹ̀ rinlẹ̀, tí ó sì wà títí lẹ́yìn tó ní nǹkan bá ti lọ. Ọsibítù ńlá tí Ṣubomi kọ́ fáwọn ọmọdé ńkọ́? Iléeṣẹ́ kan tó dá sílẹ̀ kó máa ṣàánú fáwọn aláìní ńkọ́? Àbí táwọn ẹ̀ka tó bá wọn dá sílẹ̀ yunifásítì tó sì ń sanwó ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ ńbẹ̀ ní káwí ni. Àwọn iṣẹ́ ńláńlá tó lè mú dàgbàsókè báwọn èèyàn àtìlú ni Ṣubomi fayé ẹ̀ ṣe. Ìyẹn ló ṣe jẹ́ ńgbà tó dé báǹkì tó dá sílẹ̀ yìí, gbogbo àwọn òṣìṣẹ́ báǹkì náà gbóhùn sókè lẹ́ẹ̀kan náà. Wọ́n pariwo pé Grand Master, Grand Master, ìyẹn ọ̀gá àgbà pátápátá. Ọ̀kan nú àwọn tọ́lọ́run fi kẹ́lẹ̀ Yorùbá ni Michael Ọlá Ṣubomi Balogun, olórí ọmọ ọba fún gbogbo ilẹ̀ Ìjẹ̀bú pátápátá, aṣíwájú àwọn kìrìsìtẹ́nì Ìjẹ̀bú lápapọ̀, àkọ́kọ́ nú àwọn ọ̀túnba, ọmọ Yorùbá Atata, sunre o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.